A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́gùnmadẹ Àìjẹrandán. Àwọn gómìnà láti ẹkùn àríwá 12, àwọn ọba àti àwọn àgbà adájọ́ kan ni ó ṣeé ṣe kí dùgbẹ̀dùgbẹ̀ já lé wọn lórí bí iléeṣẹ́ aṣòfin orílẹ̀-èdè United States ṣe ń ṣe àgbéyẹ̀wò àbádòfin tí yóò ṣe àgbékalẹ̀ ṣẹ̀ríà lórí ẹ̀sùn ìlẹ̀dí àpò pọ̀ tí àwọn aṣòfin ilẹ̀ Amẹ́ríkà ṣe àpèjúwe rẹ̀ ní ìparun àwọn Kìrìsìtẹ́nì Christian genocide tí wọ́n ṣe lábẹ́ òfin Sharia àti ìsọ̀rọ̀-òdì ní Nàìjíríà. Èyí ń wáyé lẹ́yìn tí ààrẹ US Donald Trump ka Nàìjíríà kún orílẹ̀-èdè tí wọ́n gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò rẹ̀ bí ó ti pàṣẹ kí akọ̀wé ìjọba Marco Rubio bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí ní kíákíá. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Trump ti kérora lórí iye ẹgbẹ̀lẹ́gbẹ̀ Kìrìsìtẹ́nì tí wọ́n ṣekú pa ní Nàìjíríà bí ó ti ké sí Congressman Willie Moore pẹ̀lú alága Tom Cole àti House Appropriations Committee kí wọ́n tètè ṣe ìwádìí ẹ̀sùn kí wọ́n sì jábọ̀ fún un padà. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìbúra fún Dr. Bernard Doro àti Dr. Kingsley Udeh gẹ́gẹ́ bí mínísítà láti mú wọn wọlé sí àárín ìgbìmọ̀ òṣìṣẹ́ FEC. Ayẹyẹ yìí wáyé ní ó kù ìṣẹ́jú péréte kí wọ́n bẹ̀rẹ̀ ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ àkọ́kọ́ láti oṣù keje ọdún 2025. Ìbúra yìí ni wọ́n fi dí ipò ìpínlẹ̀ Plateau àti Enugu tí ó ti ṣí sílẹ̀ fún ìgbà díẹ̀ láì ní mínísítà. Doro ni ààrẹ Tinubu fà kalẹ̀ láti fi rọ́pò ọ̀jọ̀gbọ́n Nentawe Yewada tí ó fi ipò mínísítà fún ìgbáyégbádùn aráàlú sílẹ̀ lọ gba ipò alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ọjọ́ 21 oṣù keje ọdún 2025. Ó jẹ́ ọmọ bíbí ìlú Kwale ní ìjọba ìbílẹ̀ Bassa, ìpínlẹ̀ Plateau. Udeh jẹ́ agbẹjọ́rò àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ ìpínlẹ̀ Enugu kí wọ́n tó yàn án sípò láti wá rọ́pò Uche Nnaji, mínísítà náà fún àtúnṣe sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ tí ó kọ̀wé fi ipò sílẹ̀ ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2025 lẹ́yìn awuyewuye tí ó bẹ́ sílẹ̀ lórí àkọọ́lẹ̀ ìwé kíkà rẹ̀ láti Ifásitì Nàìjíríà, Nsukka. Iléeṣẹ́ ológun United States ti ń gbáradì lórí ọ̀nà tí wọn yóò fi ṣe ìkọlù sí Nàìjíríà. Èyí ń wáyé lẹ́yìn àṣẹ ààrẹ Donald Trump tí ó darí Pentagon láti gbáradì àti dá sí ẹ̀sùn ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì bí US African Command ṣe ṣe àgbékalẹ̀ èròǹgbà rẹ̀ sí ẹ̀ka ogun Department of War láti fi fèsì sí àṣẹ akọ̀wé Pete Hegseth. Ṣùgbọ́n orílẹ̀-èdè China ní àwọn wà lẹ́yìn Nàìjíríà bí wọ́n ti kọ̀rọ̀ ojú sí ìdúkokò tí ilẹ̀ United States ń dúnkokò mọ́ Nàìjíríà láti gbé ìgbésẹ̀ ológun bí wọ́n ṣe ní wọ́n ṣe lòdì sí kí orílẹ̀-èdè mìíràn máa dá sí ohun tó ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè. Ìgbésẹ̀ Chinese yìí ń wáyé ní ọjọ́ kan náà tí ìjọba àpapọ̀ ṣe ẹ̀sùn wípé àwọn olùfọkànsìn religious extremists ni wọ́n wà lẹ́yìn rògbòdìyàn ìṣekúpa Kìrìsìtẹ́nì wípé èròǹgbà wọn ni àti pín orílẹ̀-èdè sí méjì. Ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ kàn níbi tí a ti rí ẹgbẹ́ CAN ní ẹkùn àríwá, Southern and Middle Belt Leaders Forum àti Nigerian Christian Pilgrim Commission NCPC ń tẹ̀síwájú àti máa pè fún ìṣọ̀kan Nàìjíríà tako ìdúkokò US. Àjọ alámòjútó ètò ẹ̀yáwó ní Nàìjíríà NELFund ti sọ wípé iye ìforúkọsílẹ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n gbà lórí ẹ̀rọ alátagbà ti lé ní mílíọ̀nù kan. Àjọ yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé èyí jẹ́ ọ̀kan lára ètò tí ìjọba ṣe àtìlẹ́yìn fún jù láti ìbẹ̀rẹ̀ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn fún NELFund, Ọ̀sẹ́yẹmí Olúwatúyì, ni wọ́n ti ṣàlàyé wípé àṣeyọrí yìí wáyé láì tí pé ọdún kan lẹ́yìn tí wọ́n ṣíde ètò ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2024 bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní ìjẹ́rìísí àṣeyọrí ìjọba. Sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti ké gbàjarè lórí àwọn òṣìṣẹ́ aṣọ́bodè Nàìjíríà NIS tí wọ́n gba ìwé ìrìnnà rẹ̀ pásítọ̀tì ní pápákọ̀ kí ó má bàa ní àǹfààní àti rin ìrìnàjò lọ ilẹ̀ òkèèrè. Lópin ọ̀sẹ̀ ni Akpoti-Uduaghan ṣe ayẹyẹ ọdún méjì rẹ̀ gẹ́gẹ́ bí sínétọ̀ pẹ̀lú àwọn iṣẹ́ àkànṣe tí ó ṣíṣọ lójú wọn ní gbùngbùn Kogi láti fi sàmì ayẹyẹ.
Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni aṣòfin yìí ti ṣe láìfù fídíò ní pápákọ̀ bí ó ti ń béèrè ìdí tí àwọn òṣìṣẹ́ àjọ alámòójútó ẹnu ibodè ṣe gba ìwé ìrìnnà rẹ̀. Nínú àfihàn fídíò yìí ni aṣòfin ti fi ẹ̀sùn kan ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio wípé òun ni ó pa àṣẹ kí wọ́n gba ìwé ìrìnnà rẹ̀. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìṣelòdì sófin àti ìtẹ̀tọ́ ọmọnìyàn lójú mọ́lẹ̀ lábẹ́ òfin. Àpótí Uduaghan ṣàlàyé wípé òun kò ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kankan àti wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ti ṣẹlẹ̀ rí tí òṣìṣẹ́ NIS wí fún wípé ààrẹ ilé ìgbìmọ̀ ni ó pa á láṣẹ láti gba ìwé ìrìnnà rẹ̀ kí ó má bàa láǹfààní àti lọ ilẹ̀ òkèèrè nítorí ìgbàgbọ́ Akpabio ni wípé gbogbo ìgbà tí òun bá ti lọ ilẹ̀ òkèèrè lòun lọ ń sọ àìdá nípa Nàìjíríà pẹ̀lú àwọn akọ̀ròyìn tó ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Gbẹ̀yìngbẹ́yín wọ́n padà yọ̀ǹda ìwé ìrìnnà Àpótí Uduaghan. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti da ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ nù tí ó bu ọwọ́ lu ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP àti ṣe àgbékalẹ̀ ìpàdé gbogbogbò National Convention tí wọ́n fi sí ọjọ́ 15 àti 16 oṣù kọkànlá ọdún 2025 ní ìlú Ìbàdàn. Adájọ́ Ládìran Akíntọ́lá ni ó bu ọwọ́ lu ẹ̀sùn tí PDP pé àṣẹ ilé-ẹjọ́ yìí tako ìdájọ́ ìṣíwájú ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tí ó ṣe ìdáwọ́kọ̀ fún PDP láti má ní ìpàdé. Níbi ìdájọ́ ni adájọ́ James Omotosho ti darí PDP kí wọ́n kọ́kọ́ lọ tú ilé wọn tò kí wọ́n sì fún àjọ elétò ìdìbò INEC ní ọjọ́ 21 kí wọ́n tó lè tẹ̀síwájú pẹ̀lú ìpàdé wọn. Bákan náà ni adájọ́ ṣe ìdáwọ́kọ̀ láti má gbà tàbí ṣe ìdánimọ̀ àbájáde ìpàdé wọn tí wọn kò ṣe ní ìlànà òfin ẹgbẹ́ òṣèlú àti ti INEC. Nígbà tí ó ń fèsì ní Wike ní báwo ni ìdájọ́ kan ṣe máa wáyé ní ọjọ́ Ẹtì tí ó kọjá tí àṣẹ mìíràn á tún máa takò lẹ́yìn ọjọ́ díẹ̀. Ṣé ilé-ẹjọ́ Ọ̀yọ́ jẹ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ni? Àṣẹ kò lè ní agbára ju ìdájọ́ lọ. Gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf ti gbóríyìn fún iléeṣẹ́ ológun àti àwọn agbófinró lórí bí wọ́n ṣe tètè jí gìrì sí ìkọlù àwọn adàlúrú tí ó wáyé láìpẹ́ láàrin ìpínlẹ̀. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro Sanusi Bature ní ìlú Kano. Gómìnà sọ èyí níbi ìgbàlejò General Officer Commanding GOC Division 1 iléeṣẹ́ ológun Nàìjíríà Major General Abubakar Wase tí ó wá bá lálejò ní ilé ìjọba Kano. Gómìnà fi ìmoore rẹ̀ hàn sí iléeṣẹ́ ológun fún iṣẹ́ takuntakun wọn bí ó ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ti yan àwọn tí ó kájú ẹ̀ gẹ́gẹ́ bí olórí ológun tí wọ́n ní àfojúsùn fún ààbò orílẹ̀-èdè. Gómìnà ṣe ìkéde àgbékalẹ̀ ọkọ̀ Hilux tuntun 10, 60 alùpùpù mọ́tòsáíkù fún àwọn Joint Task Force tó ń ṣiṣẹ́ ní agbègbè bí ó ti fìdí ìṣèjọba rẹ̀ múlẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún àwọn agbófinró lórí ìgbìyànjú wọn àti gbógun ti ìwà dàlúrú, ìjínigbé àti ìṣòro Fúlàní. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Olóhùndẹ̀rọ̀ Jimoh ti fi ẹ̀sùn kan ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore wípé kò ní ìwé-ẹ̀rí fún agùnbánirọ̀ NYSC. Jimoh sọ èyí nígbà tí ó fi ara hàn gẹ́gẹ́ bí àlejò lórí ètò amóhùnmáwòrán Channels. Síwájú àkókò yìí ni kọmíṣánná ọlọ́pàá ti kéde wíwá Sowore lórí ẹ̀sùn wípé ó ń gbèrò àti dá wàhálà sílẹ̀ láwùjọ. Kọmíṣánná ṣàlàyé wípé wọ́n fi Sowore ránṣẹ́ sí ìpínlẹ̀ Adamawa láti lọ sìnlú ṣùgbọ́n nítorí kí wọ́n má bàa dá a mọ̀ ni ó fi sá kúrò tí kò bá wọn kópa nínú iṣẹ́ ìsìnlú. Jimoh ní ṣé irúfẹ́ ènìyàn báyìí tí kò pegedé àti ní ìwé-ẹ̀rí NYSC orílẹ̀-èdè ló wá ń jáde wá láti wá da àlàáfíà ìlú láàmú, àwọn kò ní fi ààyè gbà á. Ẹgbẹ́ àwọn olùkọ́ ifásitì ASUU ẹ̀ka ifásitì Jos ti fi ẹ̀sùn kan mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá wípé ó fi àtẹ̀jíṣẹ́ ṣi ará ìlú lọ́kàn lórí mímú àdéhùn ṣẹ láàrin ìjọba àpapọ̀ àti àwọn òṣìṣẹ́ ifásitì. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alága ẹ̀ka ọ̀jọ̀gbọ́n Jobert Joseph Mowus ní ẹgbẹ́ ti ṣe ìkìlọ̀ wípé ó ṣeé ṣe kí àwọn padà sídìí ìyanṣẹ́lódì bí ìṣòro yìí kò bá níyanjú láàrin ọ̀sẹ̀ méjì. ASUU ṣe ìrántí gbèdéke ọ̀sẹ̀ 4 tí wọ́n fún ìjọba àpapọ̀ láti fi yanjú gbogbo ìbéèrè wọn ọjọ́ pípẹ́ tàbí kojú ìyanṣẹ́lódì. ASUU ní ọ̀sẹ̀ 2 rèé lẹ́yìn gbèdéke tí kò sí àyípadà
tó ní àpẹẹrẹ wọn kò rí àjẹ́lẹ̀ owó oṣù gbà pẹ̀lú àwọn àjẹmọ́nú yòókù. Bákan náà ni ASUU fi ẹ̀hónú wọn hàn lórí $50 bílíọ̀nù owó revitalization tí ìjọba ní àwọn ti san. Wọ́n ní kò tíì dé ifásitì kankan. Ó tún fèsì lórí àhesọ wípé ìjọba ti san $2.3 bílíọ̀nù láti fi yanjú owó oṣù káàkiri ifásitì. ASUU dá ẹ̀sùn yìí nù bí wọ́n ti ní owó tí kò san owó oṣù ifásitì 3 lórílẹ̀-èdè. Ààrẹ orílẹ̀-èdè Cameroon Paul Biya ní ọdún 92 ti ṣèlérí àti dá àlàáfíà padà sí orílẹ̀-èdè bí wọ́n ti búra fún un gẹ́gẹ́ bí ààrẹ fún sáà kẹjọ lórí àlééfà. Nínú ọ̀rọ̀ ìyànsípò rẹ̀ ni ààrẹ tí ó dàgbà jù lágbàáyé ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí àwọn tí ó kópa nínú ìfẹ̀hónúhàn bí ó ti da ẹ̀bi ru àwọn tí ó ṣe àpèjúwe wọn ní aláìníkànṣe olóṣèlú tí wọ́n dá wàhálà sílẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Biya kò pàdánù ìbò rí bẹ̀rẹ̀ láti ìbò gómìnà títí ó fi dé ipò ààrẹ. Òṣèrébìnrin ilẹ̀ Nàìjíríà Regina Daniels ti fọhùn lórí rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Senator Ned Nwoko bí ó ti ní àwọn ọmọ rẹ̀ ni ó ṣe kókó jùlọ sí i. Òun sì ní àfojúsùn àti gbè lẹ́yìn ìyá rẹ̀ Rita Daniels láàrin rògbòdìyàn tó ń lọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ó ní fún ọdún 7 ni ìyá rẹ̀ fi dúró tì í wípé ìyá yìí kìlọ̀ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin náà kìlọ̀ fún. Regina jẹ́wọ́ wípé mọ̀lẹ́bí rẹ̀ kò kọ́kọ́ fi ọwọ́ sí ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Nwoko ṣùgbọ́n ó takú nítorí ìfẹ́ bò ó lójú. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá a subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.